Ẹ káàsán ẹ̀yin ọmọ káàrọ̀ jíire ẹ̀rín àti ọ̀yàyà lágbára elédùà òun la máa fi máa bára wa pàdé lágbára Oòduà. Ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí babaláwo, mo kí pastors, mo kí afas, mo lè kí gbogbo àwa ọ̀jọ̀gbọ́n tí a wà nílé tẹ̀ ń wò mí. Àtọmọdé àtàgbàlagbà, mo kí gbogbo wa, mo kí gbogbo àwa tá à ń ṣiṣẹ́ iṣẹ́ Olúwa yìí, iṣẹ́ Olúwa ni là ń ṣe, iṣẹ́ Ọlọ́run là ń ṣe. So mo kí gbogbo wa. Ó ti yá àwọn bàbá mi, mo kí gbogbo wa. Orúkọ mi náà kò yí padà, Babaláwo International. Ẹ wo ọmọ yín náà ni. Ayé ò ní fẹ́ lómi, òun ò ní fẹ́ lómi ṣe mí, òun ò ní fẹ́ lómi ìrọ́pò mi, òun ò lè ní fi mí rọ́pò ẹlòmíì lágbára Èdùmàrè. Ire àti ìbùkún àtẹ̀yìn náà, ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ wò mí ní lílùkù, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ó ní ìdí tí mo fi ń dúpẹ́, mo dúpẹ́. Thank you very much. Ọlọ́run Olódùmarè á bá mi wà pẹ̀lú yín. Ẹ wo iṣẹ́ yìí, ẹ ti rí bàrà lélẹ́yìí, bàrà lélẹ́yìí, ilé tetracycline capsule. This is táyọ̀ ń pè ní gbogbo àwọn èèyàn àgbàlagbà mọ̀ kò sí red and yellow capsule. Ó nìyẹn. Kí ló ṣiṣẹ́ fún? Iṣẹ́ àtọ̀sí. Bóyá o ní àtọ̀sí ni, àtọ̀sí ẹlẹ́jẹ̀, àtọ̀sí orí òun fẹ́ tọ̀, orí okun ta ẹ́, bóyá ó ṣe bẹ̀rẹ̀ ni àbọ̀ olóyún ni, gbogbo yẹn á clear off. Abá tó rí obìnrin tó ní ẹ̀dà, ó máa ṣiṣẹ́ fún ẹ̀dà náà, ó máa ṣiṣẹ́ fún ẹ̀dà, ó lè máa ṣiṣẹ́ fún kí obìnrin tó bá ní infection tó bá ń lo iṣẹ́ yìí, ó máa off. Both man and woman ló ṣiṣẹ́ fún. Ó ṣiṣẹ́ dáadáa, iṣẹ́ tó confam ẹ wo, iṣẹ́ náà lélẹ̀, ó confam. Báwo la ti máa ṣe? Ẹ wo, ẹ jẹ́ kí n sọ fún wa, àá pèlè gbogbo ara ẹ̀, àá là kékèké, àwa yọ gbogbo hóró ẹ̀ dandan, tá bá ti yọ kúrò ńbẹ̀, àwa gé kékèké, a gé sínú orókùn báyìí, tá bá ti gé sí, àwa da omi ọsàn wẹ́wẹ́, àá dà sí lórí, tá bá ti dà sí lórí, àwa tú kíní capsule yìí, àwa tú capsule báyìí, a lè tú mẹ́ta sí. Èyí ṣe yọ chassis báyìí, a lè tú ẹyọ kan sí, tó depend bó bá ṣe tó bá fẹ́ kó wà effective tó, a lè tú méjì sí, a lè tú mẹ́ta sí. A máa mú short cup kékeré yẹn, half ẹ̀ la máa mú, half ẹ̀ àbí ṣíbí láàárọ̀, half ẹ̀ àbí ṣíbí, half short cup yẹn àbí ṣíbí la máa fi máa lò. A lè lò ṣíbí yẹn, ó lè jẹ́ méjì láàárọ̀, àbí tá bá fẹ́ kọ́kọ́ lò, a lè kọ́kọ́ lò one short cup láàárọ̀ kùtù láti jẹun. Tó bá tó dalẹ́, ó tó lò lẹ́yìn ìgbà tó bá ti lò bẹ́ẹ̀ yẹn lẹ́ẹ̀kan péré yẹn, ẹ̀yin ò lè wá máa lò half short cup, half ẹ̀ ló máa lò. Tó bá ti ń lò, ọmọ ìyá mi, àtọ̀rọ̀ ọjọ́ mẹ́ta péré, àtọ̀sí ti lọ. Wà á kàn rí pé gbogbo àtọ̀sí olóyún, àtọ̀sí ẹlẹ́jẹ̀, àtọ̀sí yẹn gbogbo á clear off. Wò ní rí mọ́. Kò sẹ́ni tí ò ṣe àrùn gbajúmọ̀ ló máa ń pè, kò sẹ́ni tí ò ṣe very ẹ wo iṣẹ́ yìí wà important. Ó lè lo 20 years 10 years nílé, kò ń bàjẹ́. Ẹlẹ́kejì, but má gbé sílẹ̀ ńlẹ̀, torí bá gbé sílẹ̀ ńlẹ̀ á bàjẹ́ dómi. So the only thing, àwọn tí obìnrin tó bá ní ẹ̀dà bó ní infection sára tó bá lo iṣẹ́ yìí, á clear off, ó máa clear off ni. Àti obìnrin míì wà, obìnrin tó bá lò tó bá ní infection, tó bá pé òun ló ń wà for affect kó láti àti bímọ ẹ̀, tó bá lo iṣẹ́ yìí, ó máa ṣe kí ni, ó máa clear off. That's it. Kò ju bẹ́ẹ̀ lọ. Ọmọ ìyá mi, ẹ rò pé confam máa mú wá. Ọmọ yín kò ṣe ẹni tó ń parọ́ o, kò ṣe ẹni tó fi tó ń ṣe báyìí lórí kíní náà o, mi ò ṣe. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá, mo rọ̀ wá. 419 is free. Mo bẹ̀ yín ọmọ káàrọ̀ jíire, ẹ má jẹ́ kó gbá yín lórí Facebook, ẹ má jẹ́ kó fi picture mi àti orúkọ mi, ẹ má jẹ́ kó fi gbá yín o. Ire àti ìbùkún á jẹ́ ti gbogbo yín o. Orúkọ mi náà kò yí padà, Babaláwo International. Ẹ wo ọyẹ́ ọmọ ìyá mi, ẹ bá mi share náà. Tó bá mọ̀ pé o nífẹ̀ẹ́ mi tọkàntọkàn, o lè fẹ́ràn nǹkan tí mo ṣe, bá mi share. Mọ̀ pé ire àti ìbùkún ló máa jẹ́ tiẹ̀ bó ṣe ṣe yẹn lágbára Èdùmàrè. Thank you very much. Ire o.